bàbá ní àfojúsùn nìkan wò àfa pẹ̀lú níjọ́ tẹ́ ẹ ti ń bá ọ̀rọ̀ wá sí bọ̀ èèyàn máa níjọ́ mọ́ni gbàgbé méjì ìjọ́ kan á dùn ìjọ́ kan á korò níjọ́ mọ́ni gbàgbé tó korò náà ìfẹ́ dà yín dúró torí mo rí pé ń wo aago lẹ́ẹ̀mẹ́wàá ó gbójú yín ọ̀nà Alákíá airport lọ́wà ẹ̀ ń sọ ńlẹ̀. ṣé níbi ìlànà wá sí wọ́n bá ń ṣe yìí. ní gbogbo ẹ̀ nígbèsí ayé yín. ìgbésí ayé mi ìjọ mọ́ni gbàgbé mi láyé tó korò díẹ̀ mo ní ọsùn mọ́ mi ṣaláìsì. ó dùn yín gan sọ́ọ̀mù èké ni wọ́n ni Allahu Akbar ọjọ́ yẹn ni ó bà yín lọ́kàn jẹ́ jù ṣé wọ́n kéré ni àbíbò. wọ́n kéré. kí ni èjì wọn. tó fi kú. bíi káyọ̀kẹ́ 50 bí àbí 59. wọ́n kéré lóòótọ́ ó tẹ́kùn. ẹ jẹ́ àṣẹ báyìí níjọ́ ọmọ ní gbàgbé tínú yín dùn jù láyé níjọ́ ẹ ti ń bàgbé sí ayé yín bọ̀. tínú mi dùn jù láyé àwọn kí n jẹ́ tí mo bímọ. tẹ́ ẹ kọ́kọ́ bímọ àkọ́kọ́ ìjọ wọn ní ẹ má gbé láwàní lọ London tẹ́ ẹ wé lọ tí wọ́n ní wọ́n dá yín padà wọn ò ní jẹ́ ẹ wọlé o bó o lórí lára yín jọ náà. èmi ò jẹ́ wọ́ọ̀rì fún yín o. ẹ wọ́ọ̀rì fún. gánà mi gbọ́dọ̀ tí láti mọ̀ tu lára ní tèmi ibi tí n bá ti ní gbé lára ní wọ̀ láyé èmi kò fẹ́ bẹ́ẹ̀. ẹ̀yin kò fẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ní ẹ tú láwàní òun kẹ́ ẹ wọlé tàbí kẹ́ ẹ fi láwàní òun lẹ̀ kẹ́ ẹ padà èwo lẹ́mù. wàláhì tàláhì máa padà ni. wàláhì máa padà kò sí nǹkan tá à ń lọ mú bẹ́ẹ̀. láwàní òun ṣé nǹkan kan wà tó àdéhùn kan rọ̀ mọ́ ni àbí bó o pé a gbọ́dọ̀ sí i lórí o. àdéhùn kan rọ̀ mọ́ ju pé sunna nabi Muhammad sallam. identity tìyín sínú. ti wá sínú àwọn bàbá wa wọ́n jìyà gan lórí ẹ̀ ní tí wọ́n wé nù tán fi kú. àwa wá dáyé àwa ń gbádùn ni. káwa torí pé a fẹ́ jẹ àdùn ayé kan káwa bọ̀ kalẹ̀. ọ̀la wa ò ní dáa. ọ̀la wa ò ní dáa àfi ká pìpì àkọlà wa dáa. látàrí pé káwa náà kún sí. iṣẹ́ táwọn bàbá ń ti ṣe. ká má torí àdùn ayé gbé kalẹ̀. gbàtí wọ́n sì sọ fún mi pé ẹni tó ṣe ètò ìrìn àjẹ́ ń sọ fún mi pé mo bá ní àbí kí n mọ̀ wé ètò tó báyìí kí n ra awé lọ́wọ́ kan wọ́n á dàpọ̀ àfa kan ìwé táwọn àfa kan máa ń wé mo nínú. pé kẹ́ ẹ wé ọlọ́wọ́ kan kọ́ máa jẹ́ ọlọ́wọ́ oníní ńlá yìí o. kódà nígbà tí mo tó wá fẹ́ mọ lọ yẹn mo wá èyí tó wá tóbi jù mo tó wá wé rìn. bẹ́ẹ̀ni. pé fún tó wí o tó kán róró ń rù. mo wá èyí tó wá tóbi jù ni mo wá wé rìn èmi nìkan. nígbà tẹ́ kọjá níbi wọ́n ti máa ń yẹ èèyàn wò tí wọ́n máa fi nǹkan kàyàn lára wọn ò pé láwàní yín kí wọ́n fi nǹkan yẹ̀ wò. kódà wọn ò tiẹ̀ bá mi sọ bẹ́ẹ̀ ó kàn pè mí ni ọkùnrin kan náà àwọn tó máa ń dó sínú gíláàsì o mìíràn ó kàn pè mí ó dẹ̀ ń bá mi sọ̀rọ̀ ó dẹ̀ ń tẹ fóònù rẹ̀ ń wò mí mo rí pé èmi ni ń wò nínú ń wo information mi ń wò mí ó wo Instagram mi ó wo Facebook mi ó wá sọ fún mi kí sóhun lè mọ̀ mí dáadáa mo ní à èmi náà mo dún wájú rẹ̀ yìí máa mọ̀ mí ó wá ní kí n jókòó pé kí n máa ṣe fàájì mi. Kàbírù olórí ẹbí ẹ sẹ́ndà candidates yín wọ́n ń tẹ́wọ́ yẹn lọ o 250,000 yóò tán torí àfa wa tó wá bá wa lálejò yes mò ń gbádùn yín sà. even ọ̀nà méjì gan-an nígbà tá a tò mo fẹ́ wà tó bí èèyàn 200 lẹ́yìn látẹ̀yìn ló ti sáré sí mi pé kí n máa bọ̀. ó ní ká yọ kúrò láàrin yẹn. wọ́n á yọ kúrò láàrin wọ́n á mú báàgì wọ́n á ń tì lọ wọ́n á yọ ibi tí màá kí wọ́n máa ń tó báyìí tó máa fi okùn kan dí dáhùn báyìí wọ́n á yọ okùn fún mi láàrin pé kí n gbàbí okùn yẹn kí n má lọ tọ̀nù wá níbi tí wọ́n ti ń tọ̀nù wọ́n á yọ okùn fún mi láàrin wọ́n á lọ wọ́n á jẹ́ pé tààrà ọ̀dọ́ rẹ̀ gangan ni. ẹ̀rù ó ti máa bà fáà pé àbí ọ̀rọ̀ láwàní tí ẹ wí ìfẹsẹ̀. ẹ̀rù àyà tèmi ò járí ná ìmọ̀ báyà ti máa ń já. ẹ láyà pọ̀. mi láyà mi ní. ẹ ti ní nǹkan sọ́ra kìyà lára ní gbogbo kan. àyẹ̀já èmi ò kàn máa lọ ń bá gbọ̀n kan pé nọ́mbà pé ó ti dé à ń lọ náà nù pé ká máa lọ náà nù. àfà ṣé lóòótọ́ wọ́n ní ẹ láṣìírí ṣé lóòótọ́ ni.
ẹ láṣìírí pọ̀. Ọlọ́run ló láṣìírí Ọlọ́run ló. kódà wọn ní gbogbo àwọn àfáà ni wọn bẹ̀rù yín wọn mọ̀ pé Habeeb Lagbaji kìnìún kìnìún kan nù mọ́tò nǹkan kan igbá wo ṣé àṣírí wà lóòótọ́. Ọlọ́run ló láṣìírí. Ọlọ́run ló láṣìírí. bẹ́ẹ̀ni Ọlọ́run ló láṣìírí kò sẹ́ni tó láṣìírí. bẹ́ẹ̀ bá láṣìírí tẹ́ láyà nínú ilé Naira Marley tẹ́ sì ń pé kìnìún kankan ẹ̀ ń ṣépè ragudu báwọn èpè ńlọ yọ yín o àwọn èèyàn ọba ti kóbò yín wọn ọba ti gbé yín hánu lórí ọ̀rọ̀ ọ̀hún pé àbẹ́yìn náà gbàbọ̀dé ni àbí bákan torí pé ọ̀rọ̀ orí Facebook ibi tí bá ń lọ kéèyàn sáàmọ̀ wò jẹ́ ni. ọ̀rọ̀ ayé ó lágbára kò sí ní tó wà láyé tọ́lọ́hún ní tún dá. kò sí ní tó wà tọ́lọ́hún ní tún dá. nínú àwọn àfàlẹ́ Yorùbá ta lẹ kó jẹ jù tẹ gbèdì fún jù tẹ rẹspẹtì jù. àfáà mi náà ni Baba Lagbaji. àwọn lè rẹspẹtì jù. Baba Lagbaji àwọn tó tọ́ wa náà. àlééfà bá fa àbí bàbá gan. bàbá gan àtàlífà torí àwọn wò láìlífà ẹni tó wà ń bẹ náà ni. bàbá. òun náà bàbá. àwọn lè kó jẹ jù. inú wa sí kan ẹni ẹ̀yin pé èmi tẹ́ mọ̀ ń wò yìí pé mo mọ̀ jẹ́ loyalist ẹnìkan mọ̀ ní mí loyalist Nkijìpá mọ̀ ní mí èmi rò pé Nkijìpá lẹ̀ dà kọ́pẹ́ kó jẹ jù ni. ọ̀tọ̀ọ̀tọ̀ ní sẹ́wọ̀n pé gbàtẹ́ ní ẹni tí mo kó jẹ jù. afẹ́ akọ. tẹ́ gbé fún un. afẹ́ akọ agbọ́dọ̀ kó àwọn tó kọ́ wa ń kéwù jẹ. tó láwọn náà sọ wá di bá a ṣe dà. so àmọ́ àwọn ọ̀rẹ́ olólùfẹ́ kání mi bá bíi pé ọ̀rọ̀ olólùfẹ́ ni àmọ́ wa tó àwọn èèyàn torí èmi ò lẹ́ni tẹ́mi máa ń sànífẹ́ sí ní gbogbo àfa. kò sá àfa kan tẹ jọ fèsì ara yín tẹ búra yín rí. èmi bá nìyẹn kan jà lẹ́yìn pé àwọn èèyàn kan wà tẹ́ pé a fèsì ara wa ń gbà kan látàrí pé wọ́n fẹ́ máa àtàkì àwọn bàbá wa tí a bá lẹ́nu iṣẹ́ ní kó máa kọ̀ndẹ́ẹ̀mù wọn lẹ́yìn eléyìí o. ẹ wá lẹ́ẹ̀fẹ́ bẹ́ẹ̀. kò sáfà tí mi máa ń bá jà. Rasidat Alabi Sógbèmí Alabi sender candidates gbogbo àfáà lẹ kó jẹ. gbogbo àfáà mo kó jẹ. pátápátá. sẹ́ni tí mi pàdé tí mi ò kí ń respect rẹ̀. gbogbo àfáà because mi ò ní believe nínú pé ẹnìkan dí mi lọ́wọ́ kò sí nǹkan kan tí yẹn fi ń dí mi lọ́wọ́. wọ́n ní wàásù yín ò dúró ńlọrin tààrà mọ́ bí Èkó bí Amẹ́ríkà bí London bí nǹkan kan bí kí wọ́n pe àáfàá ti lọ Abidjan àáfàá lọ Kútọ́nù àáfàá lọ gbá kí ló jẹ́ orí bẹ́ẹ̀. wàláì èmi gan mo kó sí tán gan mo wò pé kíní ìmọ̀ lágbára. iṣẹ́ Suratu Yusufu fífà ni ńgbẹ́ parí rẹ̀ tán ẹ̀rù Ọlọ́run wá bà yín pé àṣé kíní ìmọ̀ dún báyìí. ó lágbára. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ má jẹ́ mú yín mọ́lẹ̀ jù torí wípé mi ò ní fẹ́ dá yín dúró torí bàálù lásìkò tí ó gbéra ẹ sọ fáwọn olólùfẹ́ yín pé wọ́n mọ̀ retí yín ẹ̀ ń bọ̀ báyìí ẹ dé tán báyìí láàrin 30 ìṣẹ́jú sí 1 hour ẹ dé Ìlọrin pẹ̀lú ògo Ọlọ́run torí Lailatul Qadri yín àwọn èèyàn mọ̀ pé à ń wò ń bàdàn lọ́wọ́lọ́wọ́ nọ́mbà wo làwọn èèyàn lè mọ̀ pè yín sí àwọn tó bá fẹ́ pè yín káàkiri àgbáyé àwọn ará Amẹ́ríkà kan wọ́n ti ń yọ mí lẹ́nu nígbà wọ́n gbọ́ pẹ̀ ń bọ̀ pé ẹ fún wa nọ́mbà ṣùgbọ́n mo ní wọn ò fún yín fúnra wọn. Inshallah nọ́mbà mi ni 080 33 60 98 75. ẹ tún pè lẹ́ẹ̀kan sí. 080. èyí tẹ̀ ń gbé fúnra yín. bẹ́ẹ̀ni náà ni. ẹ mọ̀ ṣe rí àfà Làbíbù wọ́n èyí sábà ráàyè pọ̀ o direct number wọn èyí tí wọ́n bá tàn tẹ́ ẹ bá láǹfààní àti bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ wóróworó ewu orí eléyìí o ẹ fún wọn ti mọ́níjà náà bóyá fẹ́ bá yín sọ nǹkan kan tí ọ̀jẹ̀ mọ́ ti tọ̀dọ̀ yín tó lè pe mọ́níjà sí bóyá kẹ́ ẹ pè yẹn náà direct ti Làbíbù Lágbàjì òní ẹ sọ lẹ́ẹ̀kan ẹ dákun àfẹ́ ọ̀rọ̀ wóróworó lórí ẹ̀.